mẹ́ta kan bíkíbi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi àkàndọ̀rọ̀ Awíkonko yín náà ni Àjàó Àrò Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kò sí baba ńlá baba ọlọ́run ṣẹ́wàdé Yorùbá TV náà lẹ́wà yìí bí tá a ti ń ka àwọn ìwé aládùn lọ́lọ́kọ̀ ọ̀jọ̀ kan ìwé aládùn tá ń kà lọ́wọ́ sẹ́gbàgbé náà ni Ogún Ọmọdé látọwọ́ bàbá wa bàbá mi bàbá gbogbo wa dáadáa àwọn tí wọ́n jẹ́ kí èdè àti àṣà Yorùbá ó wúni lórí púpọ̀ mọ́ sọ̀rọ̀ nípa bàbá wa Akínwùmí Ìṣọ̀lá kì í ṣe tá a fojú di òun náà ni pé kí bàbá forí jìn wá à ń gbìyànjú láti gbé èdè àti àṣà Yorùbá lárugẹ ní bákan náà là ń gbé iṣẹ́ tiwọn náà lárugẹ. Orí kẹta àkọlé tí mẹ́ńbẹ̀ Ilé-Ìwé tún bẹ̀rẹ̀ ẹ má gbàgbé àrọwà àti ẹ̀bẹ̀ tí mo fi síwájú yín pé ìgbàkigbà tẹ́ bá pàdé ìpolówó ọjà lórí ìkànnì yìí ẹ̀ ń jọ torí Ọlọ́run ẹ má fò kúrò lórí ẹ̀ ẹ má skip kúrò lórí ẹ̀ ni mo ń sọ kó lè jàǹfààní lónìí tàbí lọ́la fún àkàndọ̀rọ̀ Awíkonko yín láti fún mi ní okun àtagbára láti tún máa ṣe sí i kò sí méjì fún ìgbélárugẹ èdè àti àṣà Yorùbá ni àti fún ìgbádùn yín torí pé mo ṣàkíyèsí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ kàwé mọ́ bí ọ̀pọ̀lọpọ̀ bá sì ká wọn kì í fi gbogbo ara gbádùn rẹ̀ fún ìgbádùn yín òun náà lélẹ̀ wà fún ìtanijí àti ìtanilólobó àti ìgbélárugẹ èdè àti àṣà Yorùbá ìwà nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan káró sọmọdé káròdé má sọ kídi ọ̀sàmọ́ ti gbófo kọkùnrin ó rẹ́jò kóbìnrin ọ̀pá kíjú ọ̀sàmọ́ ti lọ Ilé-Ìwé tún bẹ̀rẹ̀ àkọlé tí ń bẹ ní orí kẹta nu. Bí ó ti di ọjọ́ ajé kan báyìí làgó tún bẹ̀rẹ̀ sí lò mò ń gbọ́ wá jẹgba wá jẹgba ìbànújẹ́ pátágbà ni aago yìí máa ń jẹ́ fún àwọn ọmọ Ilé-Ìwé ká má gbòòrọ̀ èmi kì í fẹ́ lọ sí Ilé-Ìwé rárá kò sí ohun mìíràn tó fà á ju ẹgbà yìí náà lọ àwọn olùkọ́ wa ń na wá bí wọ́ sí ẹrù ọ̀rẹ́ ni a máa ń rù lọ sí Ilé-Ìwé ara wa ni gbogbo rẹ̀ máa ń gbó sí mo bẹ̀rù tíṣà ju Ṣàngó lọ bí Ọlọ́run ni wọ́n rí lójú wa ó tiẹ̀ pẹ́ kí n tó mọ̀ pé èèyàn gidi ni wọ́n àní àmọ́ pé tíṣà máa tọ̀ lọ́jọ́ tí mo rí tíṣà tó yàgbẹ́ ẹnu yà mí gidi n ò mọ̀ pé àwọn náà ní ihò ìdí àrísá iná ni tíṣà àkútà gèrè ejò bí tíṣà bá ń bọ̀ lọ́ọ̀kan gbogbo àwọn ọmọ Ilé-Ìwé atúkà ni lùkúlùkú sòde páro ẹni tó rí tíṣà tí ọ̀sá ṣòbí àlọ́dà àwọn òbí wa pàápàá yẹ tíṣà sí púpọ̀ bí tíṣà kan bá ti Ìbàdàn dé ọ̀pọ̀lọpọ̀ agbóúnjẹ lọ fún wọn á sì máa wọ́ lọ kí ńgbà mìíràn àwọn olùkọ́ wọn ìyá máa ra búrẹ́dì bọ̀ wọn á sì fún gbogbo àgbà àjọ àbà ẹ jọ̀wọ́ tíṣà ń gbádùn lóko tíṣà 4 ìlànìlábúlé wa ní àkókò yìí ọ̀gá Ilé-Ìwé pátápátá ni à ń pè ní LP Àdìó ọkùnrin tá à ń wéyè lè ju ọta omi lọ ó lè na ènìyàn pa pátápátá ó gbà pé bí ó bá sí ọ̀rẹ́ ọmọ ò lè mọ nǹkan kan a tilẹ̀ máa sọ fáwọn òbí báyìí pé ní ayọ̀ ọmọdé ni wèrè dè sí pàṣán ńlá fi tú ọpẹ́ kí n tó mọ̀ pé nínú Bíbélì ló ti rí gbólóhùn ọ̀rọ̀ náà àwọn òbí náà sì máa kan lẹ́yìn pé òdodo lọ̀rọ̀ náà bí ọmọ kan bá sì ti ṣẹ̀ wọn a máa fi tíṣà dẹ́rù bá wọn á ní àwọn lọ fẹjọ́ rẹ̀ sùn tíṣà pàdé Àdìó wá di olójú bá ń dẹ́rù bọ́mọ mi kalẹ̀ ńgbàkejì rẹ̀ Ábákúkù odùsọ̀tẹ̀ òṣónú pátá gbáà ni kì í rẹ́rìn kì í bá ẹnìkan ní í ṣeré ó dàbẹ̀rin pé òun gan ò tiẹ̀ gbádùn dáadáa a máa rìn tíẹ́tíẹ́ a sì mọ dátọ́mì lẹ́ẹ̀mẹ́wàá gògóńgò ọrùn rẹ̀ sì rí sákúọ́ ohunkóhun tọwọ́ rẹ̀ bá tẹ̀ ní fi máa ń na ènìyàn ẹ̀dá burúkú gbáà ni ẹnì kẹta wọn ni Ṣẹ́gun Adéníyì ọmọ Tagidi Hákù ní òun ṣùgbọ́n ó fẹ́ràn ọmọdé púpọ̀ òun ló máa ń gbà wá sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà tí ó bá fẹ́ fa ìjàngbọ̀n àwọn ọ̀gá ló máa ń bá fà á kò sí ẹni tó lè rẹ́ ẹ jẹ òun náà kì í sì rẹ́ ẹnikẹ́ni jẹ ó lẹ́wà lọ́kùnrin ìṣọwọ́kọ̀wé rẹ̀ dára lára pátákó a sì mọ dẹ́rìn pànìyàn nígbà gbogbo aláfẹ́ràn rẹ̀ òun nìkan ló máa ń bá wa ṣeré tíṣà 4 ló kéré jùlọ nínú wọn ó ẹ̀sẹ̀ jáde ìwé 6 ní Ilé-Kùrọ́ ní Ìbàdàn ni a máa ń pè é ní tíṣà kékeré òun náà kì í nànìyàn rárá díẹ̀ ló tiẹ̀ fi ju àwọn ọmọ Ilé-Ìwé kan tó ga lọ kódà ọ̀gá Ilé-Ìwé a máa rán an níṣẹ́ bí ó ti wù ú ni Iyọlá máa ń sọ pé bọ́ bá di ìjà òun lè mú un dáadáa bí Ilé-Ìwé bá ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí wàhálà wa máa ń pọ̀ gan ni iṣẹ́ oko gégé ọmọ ń pọ̀ ìyẹn wà ń bẹ̀ ọgbà dídì ó wà ń bẹ̀ ilẹ̀ gbígbá ilẹ̀ fífọ̀ igi ṣíṣẹ́ fún àwọn tíṣà ń bẹ pẹ̀lú ọjọ́ ajé tá à ń wé yìí ní ìbẹ̀rẹ̀ ọdún
iléèwé mìíràn. ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ló mú ọmọ wọn wá láti bẹ̀rẹ̀ iléèwé. oríṣiríṣi ọbẹ̀ láàrin jọ kó erin. ọmọ mìíràn ti tó géńdé tán kí wọ́n tó mú wá bẹ̀rẹ̀ ìwé kíkà. mo ti rí àwọn méjì kan wọ́n ga tó tìsà kékeré dáadáa. wọ́n fẹ́ bẹ̀rẹ̀ abd. àwọn mìíràn wọ agbádá wọ́n ń dà ríẹ gbogbo aṣọ pọn kúkú bí aṣọ ológun. ẹ̀wù ìyá rẹ̀ ni ọmọbìnrin mìíràn wọ̀. ó wá rí bí eégún. òmíràn gbẹkùnlé mú rògòdò. wọ́n ń wúkọ́ kẹ́hẹ́. wọ́n sọ̀rọ̀ bo tébùrù ọ̀gá iléèwé. wọ́n ń pariwo ràyè nǹkan bẹ ní sùkúrù oko. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọ̀nyí ló ń ké ràyè. òmíràn dè mọ́ ya rẹ̀ ó lòun ò ní dúró nílé ìwé àfi bí yóò bá jókòó lẹ́gbẹ̀ẹ́ òun. àwọn òbí ọmọ tí wọn ọ̀gbá bẹ̀rẹ̀ síbẹ̀ tí ọ̀gbá bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀. àwọn tí wọ́n gbà ń sunkún ọ̀gá iléèwé ti mọ ọgbọ́n tó fi ń mú wọn. bí wọ́n bá ti mú ọ̀kan díwájú rẹ̀ anikọ́mọ náà ò náwó rẹ̀ ọ̀tún sókè kọjá orí kí ó sì tẹ̀ wálẹ̀ láti fi kan etí rẹ̀ òsì kò gbọ́dọ̀ tẹ́ ọrùn. bí ọwọ́ bá tẹ́tí ọmọ náà ti tó bẹ̀rẹ̀ iléèwé. bí ó bá tẹ́tí ó ní láti dúró dẹ̀ míì. ọwọ́ ẹlòmíràn ti kọjá etí ó fẹ́ dé èjìká. ńgbà tí ó gba àwọn tí yóò gbà tán wọ́n rí kí àwọn yòókù padà wá ní ọjọ́ kejì. gbogbo iléèwé ń pariwo ràyè. ọ̀gá iléèwé láago ó sì yọ ẹgba sí àwọn ọmọ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó ń sunkún. ṣùgbọ́n ṣe ni àwọn mọ́kàn tó múra sí ẹkún wọn. ńgbà tí wọ́n rí ọ̀rẹ́ lọ́wọ́ ọ̀gá àgbà ọ̀kan nínú wọn bẹ̀rẹ̀ sí í bu orin. mẹ́fọ̀ọ́rẹ́ kan mi ò ogún gbẹ. ọ̀gá iléèwé já ní ọ̀rẹ́ kan ọmọ náà wá bẹ̀rẹ̀ sí í ké gan ní ìkà ni ọ́ ìkà ìyá mi ò. ọ̀gá ní kí wọ́n gbé ọmọ náà bọ́ síta kíá kálíbà rí mọ́mí. a ti gba gbogbo ilẹ̀ iléèwé àti àyíká rẹ̀. wọ́n ní ká lọ pọnmi lódò ká fi fọ àwọn àga àti tébùrù tí a ń lò. ọ̀nà odò jìn díẹ̀ ńgbà náà. nítorí náà ìyọ̀lá dábàá pé kí a gbé àga àti tébùrù tiwa lọ sódò. àní ó yẹ kí a lọ gbàṣẹ lọ́wọ́ tíṣà wa tààrà la lọ sọ́dọ̀ tíṣà. ṣùgbọ́n nígbà tí a sọ fún un ó lóun ò lè fún wa láṣẹ. ó ní a ní láti lọ sọ́dọ̀ ọ̀gá àgbà. ṣé tíṣà kékeré ló ń kọ́ wa lọ́dún náà. ó wá kú bá a sì máa sọ fún ọ̀gá iléèwé. ẹ̀rù ń bà wá gidi nítorí bí ọ̀rọ̀ náà bá lọ bí ọ̀gá nú ó lè la ẹgba lọ. àdúró sẹ́yìn ògiri à ń yọ́ lọ sọ́nà ọ̀dọ̀ ọ̀gá. gbogbo bá a ti ń ṣe léyìí àwọn kan ti gbé agbè wọ́n ti gbé koto wọ́n ti lọ sódò lọ pọnmi. níbi tá a ti ń para dàràdà báyìí ni ọ̀gá iléèwé ti yọ sí wa lójijì kíá a bẹ̀rẹ̀ sí í sá lọ ó ké mọ́ wa pé ká dúró. ó sì béèrè ohun tí à ń ṣe níbẹ̀ àsáré sọ fún un bí a fẹ́ gbé àga wa lọ sódò lọ fọ̀ a sì fẹ́ sọ fún un. kò tiẹ̀ sí iyèméjì ó ní ká gbé e lọ bàbá fẹ́ gbé e lọ kí a sáà ti fọ̀ ọ́ dáadáa. inú wa dùn dẹ́yìn a gbé ìjókòó wa agbọ̀nú odò. gbogbo àwọn tó rí wa náà ṣe bẹ́ẹ̀ ajá ìwé ìpín lọ́nà tá a fi fọ àga wa. ṣùgbọ́n iyọ̀lá fi ojú wa rí mọ̀ bo ní ọjọ́ náà. mi ni mo kọ́kọ́ sáré fọ àga tèmi tán kò mọ́ dáadáa ṣùgbọ́n ó ti mọ́ tó ń tẹ̀ mí ó tẹ́ mi lọ́rùn. kí á náà ní iyọ̀lá fọ tiẹ̀ tán àwa méjèèjì sì bẹ̀rẹ̀ sí sáré iye tí odò kéré. ọmọdébìnrin kan tí a ń pè ní Fọláṣadé náà sáré fọ tiẹ̀ tán. ọba bó ti ṣe tán ló bẹ̀rẹ̀ sí sáré tẹ̀lé wa. a sọ fún un kí ó yé sáré tẹ̀lé wa ṣùgbọ́n kò gbọ́. ó sáré bọ́ sáàrin mi àti iyọ̀lá a sì ń yípo etí odò. omi ti fẹ́ gbẹ tán nínú odò náà kì í ṣe odò tó ń sàn. èmi ń bọ̀ wà níwájú Ṣadé wà láàrin iyọ̀lá ń bọ̀ lẹ́yìn. bí a bá ti débi kòtò kan a ó fò kọjá a sì tún máa sáré lọ ńgbà tó yá a débi kòtò kan tí ó jìn gan kìkì ẹrọ̀fọ̀ ní ìsàlẹ̀ rẹ̀. èmi àti iyọ̀lá ti ń sáré kọjá níbẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. mo ti débẹ̀ mo fò kọjá kọ́sọ́. Ṣadé débẹ̀ ọkàn dé kọ̀ lọ kò sì jẹ́ kí iyọ̀lá ráàyè lọ bẹ́ẹ̀ ni ẹsẹ̀ ògbèjì níbẹ̀. iyọ̀lá ké mọ́ kó tètè fò kóun ó lè ráàyè kọjá ṣùgbọ́n sì ni Ṣadé kẹ̀dí gbogbo bí ọ̀lẹ tó fẹ́ péjò. inú ń bí iyọ̀lá sù èmi dúró lọ́ọ̀kan mo fi wọ́n rẹ́rìn. ńgbà tó yá Ṣadé fẹ́ gbìyànjú àti fò ṣùgbọ́n níbi tó ti ń gbọ̀n rìrì ni iyọ̀lá bá tì í síwájú. èrò rẹ̀ ni pé bóyá yóò fò bóun bá ti tì í díẹ̀ ṣùgbọ́n nǹkan náà dàrú pátá. bí iyọ̀lá ti tì í àfífi rìrì jù à nísàlẹ̀. òkúta ńlá kan báyìí ńlọ́yẹ̀ mọ́ Ṣadé lẹ́sẹ̀ ó ṣubú sínú ẹrọ̀fọ̀ ńsàlẹ̀. gbogbo àwọn tó ń fọ àga fariwo ta ẹ ti pọmọ ọlọ́mọ ẹ ti pọmọ ọlọ́mọ àti ẹrọ̀fọ̀ náà jìn burúkú. ẹ̀yìn ni Ṣadé bá rilẹ̀ bó ti dé sàlẹ̀ tó fẹ́ dìde lẹ́sẹ̀ rẹ̀ bẹ̀rẹ̀ sí rì wọlẹ̀. bí eré ọmọ ń wọlé lọ ó ń fariwo ta níhun rárá mo kú o mo kú o mo kú o
kò sí ọ̀nà tí èmi àti Iyọ̀lá lè gbà désàlẹ̀. A sáré yípo lọ sí ojú odò síbẹ̀síbẹ̀ omi ọ̀já lè ráàyè dé ibi tí ẹrọ̀fọ̀ ti ń gbé Ṣadé mì wéré. Gbogbo àwọn èrò oko tó wà nítòsí àtàwọn èrò odò tí ọ̀jìnà ti péjọ ńgbà tí wọ́n ń gbọ́ ariwo tí ọmọdé yìí ń pa. Ẹrọ̀fọ̀ ti mú déédé ó tún fariwo ta. Iyọ̀lá dọ́gbọ́n gba etí bèbí omi ó sì fẹ́rẹ̀ dé ọ̀dọ̀ ọmọ náà kí ẹsẹ̀ rẹ̀ tó yẹ̀ tójú ti mú rẹ̀ sì wọmi gbogbo odò dàrú ńbi tó ti ń fagbára wẹ̀ jáde. Ẹrọ̀fọ̀ ti mú ọmọdé kùn gbogbo àwọn obìnrin tó péjọ bẹ̀rẹ̀ sí pariwo ẹ mọ̀ gbá ní o èèyàn ti wá pọ̀ báyìí. Bàbá kan sọ fún Ṣadé pé kó má mìíràn mọ́ nítorí bó bá ti ń fẹ́ jáde ni yóò mọ̀ rí lẹ̀ sí. Akọ̀pẹ́ kan sáré gbé àkàsọ̀ kan dé ọ̀nà sísàlẹ̀ ṣùgbọ́n ńbi tí omi pọ̀ sí ni àkàsọ̀ fi ìdí mú. Bí àkàsọ̀ ti fìdí balẹ̀ ló sì ń rì lọ sísàlẹ̀ kò ségun wá sókè. Ẹrọ̀fọ̀ ti mú ọmọdé àyà. Ọlọ́run ló ní kí àwọn alápákó kan máa kọjá lọ. Wọ́n ní okùn ńlá kan tó gùn gan-an. Wọ́n pòjò bo okùn náà wọ́n sọ ọ́ sí Ṣadé nísàlẹ̀ wọ́n ní kó fi bọ ọrùn kí ó yọ apá sókè kí okùn náà bọ́ sí abíyá rẹ̀ kíákíá ló ti ṣe bẹ́ẹ̀ ni àwọn géńdé mẹ́ta bá bẹ̀rẹ̀ sí fà á sókè. Gbogbo ara rẹ̀ kìkì ẹrọ̀fọ̀ bó ti dọ́kẹ̀ tán ariwo ta. Èmi àti Iyọ̀lá ń sá sẹ́yìn nítorí a ti mọ̀ wípé yóò sọ pé àwa la ti òun. Àwọn àgbàlagbà tó wà níbẹ̀ sì lè fẹ́ nà wá. Lóòótọ́ bó ti dọ́kẹ̀ ló bẹ̀rẹ̀ sí kégbe ẹ ṣeun o ó sì tún pariwo Iyọ̀lá. Ó ní Iyọ̀lá ló ti òun sódò. Àwọn tó wà níbẹ̀ ní ọmọ náà dà àwọn yòókù náà ká sí wa lọ́ọ̀kan. Bàbá kan ní wá ní mo ní kó wá ní. Bó ti ń sọ bẹ́ẹ̀ lèmi àti Iyọ̀lá sá lọ kúrò nítòsí ọ̀dọ̀ wọn. Àtàkété bí ẹni pé a kì í sára wọn. A fẹ́ kíyàwó di méjì nítorí pé ó dájú pé a ó jìyà nílé-ìwé. Èwo tó wá ní tìyá odò. Wọ́n bọ́ aṣọ lọ́rùn Ṣadé òkú pátá nìkan. Wọ́n fọ aṣọ rẹ̀ wọ́n wẹ̀ ẹ́ wọ́n bá fa ẹsẹ̀ rẹ̀ tó fi rọ́ dáadáa. Ó rìn yẹ́nkúyẹ́nkú. Ọ̀kan nínú àwọn ọmọbìnrin yòókù fún ní gèlè kan ó sì ró máyà nítorí kò fẹ́ kí gbogbo ènìyàn máa wo ọmú òun tí wọ́n ti sákàbà rẹ̀ kò tí ì gbẹ. Èmi àti Iyọ̀lá wá rohun tá a máa ṣe. A ti mọ̀ dájú pé ọ̀ràn náà di mímọ̀ fún àwọn olùkọ́ kò sì sí ọgbọ́n ká má jìyà. Làbá sáré gbé ìjókòó wa tá a fọ̀ tí ò tí ì gbẹ àkọ́rí sí ilé-ìwé. Bá a ti délé ìwé àṣà ìjókòó wa síta. Àṣé Iyọ̀lá ti dọ́gbọ́n kan ni kò jẹ́ kí n mọ̀. Ó ti mọ̀ wípé ìyá wa dájú. Ó ní òun fẹ́ lọ tọ̀ àṣẹ́rùkú dọ́gbọ́n sá lọ ní. Lóògùn gba ọ̀nà ìbúrú lọ sílé wọn. Ó fẹ́ sọ ìyà jíjẹ náà di ọjọ́ mìíràn. Kò sí ẹnìkankan lé. Bàbá rẹ̀ ti lọ sóko ìyá lọ sọ́jà. Iyọ̀lá gbé ẹ ní ó sùn. Bí Iyọ̀lá ti lọ tán làwọn èrò odò dé. Ọ̀dọ̀ Ṣadé àti àwọn ẹgbẹ́ àtàwọn ọ̀rẹ́ rẹ̀ lọ tààrà. Ní gbogbo àkókò yìí èmi wà níta. Mò ń ṣeré pẹ̀lú Dọlápọ̀, Àkànmú àti àwọn kan tí ò lọ sódò. Mo ti sọ ń tó ṣẹlẹ̀ lódò fún wọn ṣùgbọ́n n ò sọ pé Iyọ̀lá ló ti Ṣadé sódò. Ńgbà tí mo rí Iyọ̀lá tó ń lọ ilé mo ti mọ̀ wípé ọgbẹ́ ìwẹ̀ ní ń dá. Òtútù kankan ò mú lóògùn. Èmi pinnu pé n ò ní sá lọ. Lóòótọ́ ńlájọ sáré ṣùgbọ́n èmi gan kọ́ ni mo tì í sódò. Kò lè parọ́ èèyàn. Ibi tí Ṣadé ti ń rojọ́ fún ọ̀gá àgbà lọ́wọ́. Bàbá akọ̀pẹ́ kan tá a rí lódò ó ti wọlé ìwé wá. Ó lọ sọ́dọ̀ ọ̀gá ó ní ẹ jọ̀wọ́ ọ̀gá ẹ tẹ̀sẹ̀ wọlé lónìí ni. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ rí bèlè sí o. Bẹ́ẹ̀ bá ráwọn ọmọ wọn yìí lódò láti fọ nǹkan ẹ máa fi tíṣà kan lé wọn o. Ọmọdé ni wọn o. Ọpẹ́lọpẹ́ àwọn èrò oko èrò odò lónìí o. Ọmọdébìnrin ìbàkú sódò. Àwọn ẹgbẹ́ rẹ̀ náà ló tì í bẹ́ o. Àwọn eléso ọmọ pọ̀ o. Ẹ ṣé púpọ̀ bàbá ni èsì ọ̀gá. A dúpẹ́ fún ìrànlọ́wọ́ tí ẹ ṣe nípa pé ká máa rán olùkọ́ kan tẹ̀lé wọn kiri yẹn. Ìyẹn kì í ṣe ẹjọ́ tiyín. Ẹ ò lè kọ́ wa báwo ti ṣe iṣẹ́ wa. Bàbá kò pẹ́ ní gbọ́. Mo lè kọ́ orin iṣẹ́ ẹ bọ́ọ̀ bá mọ̀ dáadáa. Ẹni tá a bá fọmọdé sí ìtọ́jú rẹ̀ ó gbọ́dọ̀ rí dájú pé wọn ò rìn dédé kiri. Ìwà kaníkà ẹ máa rán ọmọ lódò. Ìyá wọn ọ̀jẹ̀ rán wọn bẹ́ẹ̀ o. Ó dijọ́ tẹ bá dáràn kẹ́ tó mọ̀ o. Ọ̀gá bínú gidi. Ó ní kí bàbá kò níwájú òun. Bàbá ní ó lè wá tì mí jáde. Bí wọ́n bá bí ọ̀dà ó lè wá tì mí kó. Gbogbo ilé-ìwé ti péjọ. Ọ̀gá pàṣẹ pé káwọn dòǹgárì mélòó kan kí wọ́n ti bàbá akọ̀pẹ́ jáde. Ṣùgbọ́n àbá lásán nìkan ń dá. Bàbá lọ́mọ tó bá fẹ́ kíyà òun ó ṣòfò. Ó ní kíákíá kọ́ máa bọ̀. Àwọn tọ́kọ́ fẹ́ súnmọ́ bàbá kan
wọ́n kàn ń parí dárídá ní. Ọ̀gá fúnra rẹ̀ dìde pé kóun ó ti bàbá náà jáde kó tó dé ọ̀dọ̀ bàbá làwọn tíṣà yòókù sáré bọ́ sáàrin wọn. Wọ́n bẹ bàbá kọ́mọ bá tiẹ̀ lọ. Bàbá ti ń lọ lọ̀gá gbiná jẹ́ ó ní mo gbọ́dọ̀ fi hàn ọkùnrin yìí pé àyọnusọ ló ṣe yẹn. Má jẹ́ kí ọlọ́pàá mú ṣáà ni. Ó láyà ó wọ sùkúrù mi wá ń bi mí lẹ́jọ́ alright. Àwọn olùkọ́ yòókù ń bẹ̀ sá òun náà sì ń yan fìrìnà. Ó lóun gbọ́dọ̀ kọ́ àwọn ará oko wọ̀nyí lọ́gbọ́n ni. Bí bàbá kò pẹ́ ti ń lọ ń sọ pé bí wọ́n bá bí ọ̀gá dá kọ́ bọ́ tàtọ̀ òun wá. Ó ní òun ò fòun tí kì í jẹ́ kí adìẹ ọ̀tọ̀ hàn. Nígbà tí rògbòdìyàn lẹ́yìn rọlẹ̀ ọ̀gá pé àwa tí a lọ sọ́dọ̀ jọ oníkálukú sì ro ẹjọ́ ẹrun rẹ̀ gbogbo rẹ̀ dá lérí iye ọlá èmi àti Ṣadé rojọ́ tirẹ̀ ó lóun kàn ń rìn lọ ní iye ọlá bá ní kó ń wáyà lọ́nà lọ́ba tí òun sínú odò. Ó ní èmi náà ń bẹ níbẹ̀ tí mò ń rẹ́rìn. Ńgbà tí ẹjọ́ kàn mí mo ní lóòótọ́ èmi àti iye ọlá ń rìn létí odò. Mo láti fọ àga wa tán kò sì tí ì gbẹ. Mo ní a kò sì ké sí Ṣadé fúnra ara rẹ̀ lọ sáré bọ́ sáàrin wa. Mo níwájú mo wà ń tèmi n ò lè sọ bóyá iye ọlá ló ti Ṣadé o. Mo kàn gbọ́jú àṣà ni. Mo ti sọ bẹ́ẹ̀ ni Ṣadé pariwo pé irọ́ ni. Ọ̀gá gbé ẹgba sókè ṣùgbọ́n ó tún ronú wò ó gbé ẹgbà lẹ̀ ọ̀nà Ṣadé mọ́. Ó ní bí ẹnìkan bá ń rojọ́ níwájú òun ẹnikẹ́ni ò gbọ́dọ̀ dá sí i láì gbàṣẹ. Ó ní kí Ṣadé ó sọ̀rọ̀ ẹ̀ gidigidi. Mo ní ọlá pé Ṣadé ṣẹ̀ṣẹ̀ ṣubú tán lọ́jẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ òun ìbá jẹ́ kí Ṣadé ọmọ bíi tọ́ wà. Ọ̀gá béèrè iye ọlá ó sì rántí pé ó ti lọ sílé nítorí òtútù tó ní ọmọ òun. Ọ̀gá ní wọ́yá rọ́ ni ọmọ náà ń pa. Ó ní òtútù rọ́ nìyẹn. Ó ní kí àwọn géńdé mẹ́rin kan lọ gbé iye ọlá wá nílé wọn. Ẹ jọ̀wọ́ àwọn géńdé gba Ilé-Ìwé nígbà tá à ń wéyé. Àwọn èèyàn bíi Sábíù ọmọ ẹlẹ́ran ó ga ju ọ̀gá pàápàá lọ. Ó sì lè nà bí ìjà bá dé. Àwọn kan sọ pé ó ti lóbìnrin lé. Bẹ́ẹ̀ ni ìwé kẹrin òyìnbó lọ́wà. Àwọn bíi ẹ̀sìn káyà Adéníjì ẹni tí àpèjẹ rẹ̀ ń jẹ́ àyà bí ẹ̀yìn. Ó ti ń dá lọ sí ìgbé ọdẹ ní àsìkò tí à ń wéyé. A ò lè máa karúkọ àwọn àgbà ní sòkòrò wọ̀nyí bàbá alábídí. Bí wọ́n ti lọ gbé iye ọlá báyìí ni ọ̀gá ti fi ìyà tèmi jẹ mí. Ó ní kí wọ́n gbé mi àwọn géńdé méjì sì gbé mi. Ẹnìkan fà mí lápá méjèèjì ẹnìkan sì kó mi lẹ́sẹ̀. Ọ̀gá tu ẹgba 9 sí mi ní ìdí. Mo fariwo ta gan-an. Àwọn méjèèjì tó gbé mi sọ mí lẹ̀ lẹ́ẹ̀kan náà mo sì fi kùn bẹ́lẹ̀. A ò tí ì rí àwọn tó lọ gbé iye ọlá dé. Àṣebélógún ti gbúrò pé wọ́n ń bọ̀ ló ti ságòkè àjà lọ. Wọ́n wá títí wọn ò rí. Kò sì sí ẹlòmíràn nílé tó lè sọ ibi tó wà fún wọn. Bí wọ́n ti fẹ́ máa padà lọ lẹ́sìkáyà àyà bí ẹ̀yìn sọ pé òun gbọ́ tí kinní kan ń da òkè àjàró. Ó mú àjàgùn bó ti dókè lọ́ba iye ọlá níbi tó bo mọ́. Ó ní ẹsẹ̀ mi jẹ́ kí n sọ bó ti kù díẹ̀ kó délẹ̀. Ọbẹ̀ kì í sílẹ̀ ó sì forí lé ẹnu ọ̀nà ó fẹ́ sá lọ. Kó tó dẹnu ọ̀nà ọ̀kan nínú àwọn wòǹparí ń ran lápá mú. Wọ́n gbé rù wọ́n sì gbé wá sí Ilé-Ìwé ariwo ta ńgbà tó dé. Ọ̀gá Ilé-Ìwé sọ̀rọ̀ títí nípa bí iye ọlá ti jẹ́ ọmọ burúkú. Bí ó ti jẹ́ pé kì í ṣe òní ló ti ń ṣerú nǹkan burúkú bẹ́ẹ̀ àti bí òun ti fẹ́ fi jófin láti fi kó àwa yòókù lọ́gbọ́n. Mo rò pé ọ̀rọ̀ yìí ló ba iye ọlá lẹ́rù. Bí ọ̀gá àgbà ti mú ọ̀rẹ́ pankẹ́rẹ́ rẹ̀ síta bẹ́ẹ̀ ni iye ọlá sáré mú fèrèsé gùn kíá àfikọ́ sọ́ńta Jagunlabi kéré mọ́lẹ̀ kíá làwọn géńdé sáré gbátẹ̀lé. Wọ́n sáré lọ níbi ibojì etí Ilé-Ìwé. Gbogbo ewé ìdó sì dàrú. Bó bá ti kù díẹ̀ kówó ba olóró a tún pẹ́ yọ fún wọn. Àwọn méjì ńlọ jìn sísà òkú tó ti dálu. Ńgbà tó pẹ́ ọwọ́ ba iye ọlá ó ti rẹ̀. Ọ̀gá fún un ní ẹgba 12 ṣùgbọ́n iye ọlá ò tilẹ̀ ṣèèṣì bomi lójú. Ọkàn fọwọ́ ràdí lásán ni. Ntọ́ yanilẹ́nu ni pé lẹ́yìn ohun tó ṣẹlẹ̀ yìí iye ọlá àti Ṣadé tún padà wá dọ̀rẹ́. Ọ̀gbẹ́ni Abákúkú Odùsọ̀tẹ̀ ló ń kọ́ wa lọ́dún tá a wé yìí. Ìwé kan náà lèmi àti iye ọlá ń kà. Àwa tí à ń ka ìwé kan náà kò ju 16 lọ ní ọdún náà. Gbogbo iṣẹ́ tá à ń ṣe ní kíláàsì Odùsọ̀tẹ̀ ló máa ń ṣe fún wa. Kò ní ẹ̀bùn ìkọ́ni tó bẹ́ẹ̀. Inú kì í gbé lọ́jọ́ kan. Ó ń kọ́ wa ní ìṣirò. Ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń dárúkọ la mọ̀ tí a kò rí rí. Wọ́n ní bí wọ́n bá ń ta ìbọ̀wọ́ kan ní 72.5 kọ́bọ̀. Ìbọ̀wọ́ mélòó la lè rírà nínú 42 náírà 97.5 kọ́bọ̀. Ó tún sọ̀rọ̀ nípa ìwé tá a fi ń bo ara ògiri. Iye ọlá nawọ́ sókè ó béèrè ohun tó ń jẹ́ ìbọ̀wọ́. Ọ̀gbẹ́ni Odùsọ̀tẹ̀ ní kó pa ẹnu rẹ̀ mọ́ kí ó sì yára ṣe ìṣirò tó ń gbé fún wa. Èmi náà béèrè
bóyá ìwé tí wọ́n fi ń bu ara ògiri yàtọ̀ púpọ̀ sí èyí tí a fi ń kọ̀wé yìí. Olùkọ́ wa ní bí orí mi bá pé ni ó yẹ kí n mọ̀ wípé ìwé nìwé jẹ́. Èmi náà dákẹ́ jẹ́. Ó tún ṣe ìṣirò nípa ẹni tó ń lọ láti Birmingham sí Coventry tí ó jẹ́ kìló 28 sí ara wọn. Ó ní bí ó bá fi ìṣẹ́jú 5 rin kìló kan tí ó sì dìde ní aago 9 kọjá ìṣẹ́jú 23 àárọ̀, ìgbà wo ni yóò débi tí ń lọ? Ńgbà tá a ṣe tán, olùkọ́ béèrè bóyá ní ìbéèrè kankan. Iyọlá béèrè, ó ní ẹ jọ̀wọ́ lápá abo làwọn ìlú tẹ́ dárúkọ wọ̀nyí wà, àti pé mo fẹ́ mọ iye máìlì Arúlógún sí Fìdítì. Olùkọ́ ní jókòó lẹ̀, bí orí rẹ bá pé ńgbà tó gbọ́ Coventry kò yẹ kó o ti mọ̀ wípé ìlú òyìnbó nìyẹn. Ṣé o sì rò pé wọ́n lẹ̀ ní mí ni tó fi ń béèrè iye ibùsọ̀ láàrin Arúlógún sí Fìdítì? O rò pé àwọn ìlú oko bẹ́ẹ̀ ni wọ́n fi ń ṣe ìṣirò ní ọ̀dẹ̀? Bí ó bá sì béèrè tó ní láárí kí ẹ dákẹ́ ẹnu yín. Ńgbà tá a jáde ìjẹun, gbogbo wa ń sọ pé bí tíṣà wo bá ti mọ ìdáhùn ìbéèrè kan, ṣe ni ó máa ń dà á sí ìjà. Ọ̀pọ̀lọ́ ọ̀mọ̀nà odò máa ń ọ̀dà sí awúdo. Aṣọ tí ọ̀gbẹ́ni Odùsọ̀tẹ̀ ń wọ̀ pàápàá ó máa ń pa wá rẹ́rìn. Gbogbo ṣòkòtò rẹ̀ ló máa ń gbọ̀n bí jóbè. Tí atẹ́gùn bá ti ń fẹ́ láńfúlẹ́ ni àtẹ̀wò àti ṣòkòtò rẹ̀. Gbogbo rẹ̀ alọ́mọ lára. Táì ni ó fi máa ń fún ṣòkòtò rẹ̀ mọ́ ìdodo. Gbogbo sẹ́ẹ̀tì rẹ̀ ló máa ń tóbi jù ú lọ. Ṣòkòtò rẹ̀ á sì rí bí àpò ìdọ̀ọ́. Díẹ̀ nìyí tá a fi máa ń pe òun alára ní ọ̀gbẹ́ni láńfúlẹ́. Bí a ti wọlé ìjáde ìjẹun la bẹ̀rẹ̀ sí kọ́ ẹ̀kọ́ nípa ayé. Ohun tó ń kọ́ wa ní gbogbo bí tí a ti lè rí irun àgùntàn àti ohun tí wọ́n fi irun àgùntàn sí. Odùsọ̀tẹ̀ ní àwọn aṣọ tó nípọn tí ó sì gbótútù wọ̀nyẹn irun àgùntàn ni wọ́n fi ń ṣe wọ́n. Ó ní òun ni àwọn ọ̀dọ́mọkùnrin òde òní fi ń dá ṣòkòtò. Ó fi gbogbo ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ irú bẹ́ẹ̀ hàn wá nínú àwòrán ayé tó fọwọ́ yà sókè. Ńgbà tá a ṣe tán, ó tún bi wá bàbá ní ìbéèrè. Iyọlá ló tún náwó ní ẹ jọ̀wọ́ sà, ǹjẹ́ ẹ lè fi ibi tí wọ́n gbé ṣe láńfúlẹ́ hàn wá? Ó kúkú ti fura pé òun là ń pè ní láńfúlẹ́ nítorí aṣọ tó máa ń wọ̀, ṣùgbọ́n kò sí ẹni tí ó ti sọ́kàn lójú báyìí rè. Bí Iyọlá ti sọ̀rọ̀ tán, gbogbo wa rẹ́rìn yéè. Kíá ojú olóró pọ́n dé sàn yìí. Wéré ni àwa náà dákẹ́ rìn. Ẹgbẹ́ ajá ń jó lajá ń yọ̀rù. Wọ́n ní ibi iṣẹ́ ilé yín ni wọ́n ti ń ṣe láńfúlẹ́. Gbogbo wa tó rẹ́rìn yèè. Ńgbà tí òun alára dárúkọ láńfúlẹ́, ṣùgbọ́n kíá la tún dákẹ́ nítorí ojú rẹ̀ kò dáa lágbárí. Wọ́n ní èmi tí mò ń tiraka kí n lè kọ́ ẹ̀yin ọmọ yìí dáadáa, ẹ tún wá bẹ̀rẹ̀ sí fi ará ilé yín ṣe yẹ̀yẹ́ láì ṣe mi. Iyọlá jáde ní kíláàsì mi. Iyọlá bẹ̀rẹ̀ sí bẹ̀ ẹ dágun sa ẹ̀yin kọ́ ni mò ń bá wí sà, mo kàn ń béèrè ní tèmi ni, ẹ kúkú wọ láńfúlẹ́. Bí Iyọlá tún ti wí báyìí tán, gbogbo wa tó bú sí ẹ̀rín gbaragada. Inú tún wá bí Odùsọ̀tẹ̀ gan. Ó ní kí gbogbo wọ́ jáde ká lọ mọ́ fọwọ́ tuko níta. Ibi tá a ti ń tuko ni a ti ń bá Iyọlá wí pé kò yẹ kó mọ béèrè irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Àwọn àgbà tó wà ní kíláàsì ń sọ pé ìwé làwọn wá kọ́ o, àwọn ò sì ní gbà kí ọmọ ìta kan máa fi àkókò àwọn ṣòfò báyìí. Ibi tá a ti ń sọ̀rọ̀ tá a ti ń pariwo báyìí ni ọ̀gá ti rí wa níta. Ó ṣẹ́wọ́ sí wa lọ́ọ̀kan. Èmi sì yára sáré lọ bá. Ó bẹ̀rẹ̀ ń tà ń ṣe níbẹ̀. Mo ní arẹ́rìn. Ńgbà tí wọ́n ń kọ́ wa ni inú wa bí tíṣà wa. Ó sì ní ká mọ̀ tu oko níta. Ọ̀gá ní kí ló fa irin? Mo ní ọ̀rọ̀ láńfúlẹ̀ lásọ débẹ̀ sà. Ọ̀rọ̀ náà kò yí ọ̀gá rárá. Ó ní ó dára kí a pe olùkọ́ wá fún òun. Bí mo ti pè é dé, wọ́n ní kí èmi ọmọ lọ ń tèmi, ṣùgbọ́n ń wọ́n lọ. Mo ragọ sí ẹ̀yìn ògiri lábẹ́ fèrèsé kan níbi tí mo ti lè gbọ́ ọ̀rọ̀ wọn dáadáa. Ọ̀gá ní kí ni àwọn ọmọdé wọ̀nyí ṣe tí o fi dà wọ́n síta? Tíṣà wa ní ṣé ẹ rí ọmọ tí wọ́n pè ní Iyọlá yẹn? Ọmọ burúkú gbà ni, òun ló kó bá gbogbo wọn. Jẹ́jẹ́ mi ni mò ń kọ́ wọn nípa ibi tá a ti ń ṣerun àgùntàn ní gbogbo ayé. Nígbà tí mo sì ṣe tán, mo ní kí wọ́n béèrè ohun tí kò bá yé wọn. Ni Iyọlá bá ní níbo ni wọ́n ti ń ṣe láńfúlẹ́? Ọ̀gá ní kí ló ń jẹ́ láńfúlẹ́? Tíṣà wa ní aṣọ tí kò bá dára tí atẹ́gùn bá ń gbé ni. Ọ̀gá ní kí lọ́kàn yẹn nínú tẹ́ ń ṣe? Tíṣà wa ní ṣé rí, mo ti fura tipẹ́tipẹ́ wọ́n máa ń pè mí ní láńfúlẹ́ nítorí aṣọ tí mo bá wọ̀. Ọ̀gá ọ̀mọ̀gbà tó bú sẹ́rin, ọ̀rẹ́rin gan. Ó ní jọ́ ọ̀gbẹ́ni Odùsọ̀tẹ̀, kì í ṣe pé mò ń fi ọ̀rẹ́rin o, ṣùgbọ́n ọ̀rọ̀ yìí pa mí lẹ́rìn díẹ̀ ni. Tíṣà wa tún ní bí mo bá ti kọjá
mo ṣáà máa ń gbọ́ láńfólẹ́, ìgbà mìíràn wọ́n á ní láńfú. Mo wá fura pé èmi gan ni, nítorí ìgbà tí mo bá kọjá sá ni wọ́n máa ń sọ bẹ́ẹ̀. Ọ̀gá ní sí ọmọ yẹn ti wá sọ pé ìwọ gan ló ń bá wí ni. tíṣà wa ní ṣe mọ̀ pé kò jẹ́ sọ dójú mi pàtó bẹ́ẹ̀, ọgbọ́gbọ́n ló fi ń sọ yẹn. Ọ̀gá ní bàbá bu ọba lóòótọ́ tá a sì láàbù mọ́ ọba adarí jẹ ni, èyí ò tó jà, àti pé kó o tó mọ̀ da gbogbo ọmọ síta ó yẹ kó o lè jẹ́ kí n mọ̀. Mo ṣàrò pé mo ti sọ ìyẹn sí mo ti máa ń sọ bẹ́ẹ̀ tipẹ́. Bí ọkọ ń bá ṣẹlẹ̀ sí àwọn ọmọ wọn yẹn, èmi níjọba máa bi léèrè o. Nítorí náà jọ̀wọ́ pè wọ́n padà sínú ilé. Irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn a kì í sọ pé a gbọ́. Bí ọ̀gá ti sọ̀rọ̀ tán, mo yà sáré lọ sọ́dọ̀ àwọn ẹgbẹ́ mi níbi tí wọ́n ti ń tukọ̀. Mo sọ fún wọn pé ọ̀gá ti ní kí wọ́n pè wá wọlé. Gbogbo wọn ṣòrògbò mi, mo sì sọ ohun tí mo gbọ́ fún wọn. Kò pẹ́ ní ọmọ kan wá ké sí wa. Bá a ti wọlé àjókòó adákẹ́ mẹ́nẹ́mẹ́nẹ́. Olùkọ́ wa náà kọ́kọ́ dákẹ́, ǹgbà tó yá ó dìde, ó tún ṣòkòtò rẹ̀ fà sókè, ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sísọ. Ó kàn jẹ́ pé àánú yín máa ń ṣe mí ni, bí bẹ́ẹ̀ kọ́ ìbá wà níbẹ̀ yẹn títí ni. Ńgbà tí ọ̀gá gbóhùn tẹ́ ẹ ṣe ó bínú gidi, ó fẹ́ fìyà jẹ yín ni, ó sì fẹ́ lé iye ọlá lọ ni. Ṣùgbọ́n ṣe ni mo tún bá yín bẹ̀bẹ̀, mo tún bẹ̀bẹ̀ fún yín. À ń ṣe gbogbo ẹ̀ fún yín, ṣùgbọ́n ó dàbí ẹni pé ẹ ò mọ ẹni tó fẹ́ràn yín. Àwọn yòókù wá wò mí lójú, ṣùgbọ́n ọmọ kan wò ń tẹ̀mí ni o. Gbogbo wa sáà ti mọ̀ wípé àsọdùn ní odù sọ̀tẹ̀ ń sọ, ṣùgbọ́n a ò tún jẹ́jà mọ́. Láti àkókò yìí lọ ló ti dàbí ẹni pé olùkọ́ wa ń wojú Iyọlá mọ́ra. Ó gbà pé bí Iyọlá bá jẹ́ ọ̀rẹ́ òun. Ìjàngbọ̀n adé kò díẹ̀ ní kíláàsì. Lóòótọ́ ìjàngbọ̀n Iyọlá lè dá tíṣà lágara. Lọ́jọ́ kejì ọ̀gbẹ́ni Odùsọ̀tẹ̀ sí bẹ́bẹ́. Mo rò pé ó fẹ́ fi hàn wá pé òun ní aṣọ oríṣiríṣi àti pé ohun tó wù òun lòún wọ̀ ni. Ó wá di baba ńlá táì kan. Táì fúnra ara rẹ̀ fẹ́rẹ̀ tó ìborùn obìnrin dáadáa. Ọrùn sẹ́ẹ̀tì rẹ̀ tóbi jù, ọrùn rẹ̀ sì wá dàbí orógùn ọkà nínú apẹ. Polo sẹ́ẹ̀tì náà fẹ̀, ó sì bó ní gbáàyà. Kókó táì rẹ̀ wá rí bí òṣùká, ó dúró sókàn àyà. Kódà àwọn tíṣà yòókù rọra ń fi ṣe yẹ̀yẹ́. Mo gbọ́ tí ọ̀gbẹ́ni Ṣẹ́gun Adéníyì sọ pé wọ́n máa jẹ́ dúdú táì yéye o. Àrá sì ni ṣòkòtò yín yẹn o. Ṣé aṣọ tí wọ́n fi dá ṣòkòtò ọ̀hún nìkan ó tó dá ti ènìyàn mẹ́ta? Apá sẹ́ẹ̀tì gùn, ó kọjá ọmọ ìka ọwọ́. Ìgbà gbogbo ló sì ń fà á sókè. Ó bọ ìbọ̀sẹ̀ funfun, ó sì bọ bàtà aláṣọ pupa. Ṣòkòtò rẹ̀ dúdú, ẹ̀wù rẹ̀ sì funfun. Bá a ti bẹ̀rẹ̀ iṣẹ́, olùkọ́ wa rìn káàkiri láàrin wa. Bí ó ti dé ọ̀dọ̀ Iyọlá ní ẹrù ní gbogbo aṣọ tẹ́ ẹ tó jù yìí o. Táì yín yìí gba yìí gan ni o. Mo rò pé àwọn òṣòmọ̀ ló wa bà láìpẹ́ jọjọ tí sàwa ni ó tún dé o. Wọ́n kì í tilẹ̀ ṣe nǹkan kan lójú ẹ̀ ni. Ọwọ́ akọjú sí èmi ó ní ìwọ tó máa ń bá ọmọ yẹn rìn, ó jẹ́ ṣọ́ra fún un, má jẹ́ kókó bá o, ọmọ burúkú ni. Bó bá ṣe ìgbà kan ni ẹgbà ni Odùsọ̀tẹ̀ máa mọ̀. Fún ìgbà díẹ̀ à ń gbádùn iṣẹ́ wa láìsí ẹgbà púpọ̀, ṣùgbọ́n kò tó ọ̀sẹ̀ mẹ́rin tí olùkọ́ wa tún bẹ̀rẹ̀ ẹgbà nínà. Ńgbà tí ẹgbà yìí wá pọ̀ jù sí ọgbọ́n tí a ò dá tán. Sábì ó ní bàbá lè fọwọ́ gbé ọ̀pọ̀lọ́, ẹgbà ò ní dùn wá mọ́. Àfọwọ́gbọ́pọ̀lọ́, ẹgbà ò yé dùn wá. Ọgbọ́n gidi tí ọ̀pọ̀lọpọ̀ ń dá ni pé kí wọ́n bọ ṣòkòtò méjì tàbí mẹ́ta pọ̀. Ẹlòmíràn ń kó pálí sí ìdí. Bí wọ́n bá sì ti nà á, ìdí a máa dún pa. Ọgbọ́n kan tá a tún máa ń dá ni pé kí a sáré fi ọwọ́ pàdé ẹgba kí ó tó délẹ̀. Èyí máa ń bí àwọn olùkọ́ nínú díẹ̀. Ńgbà tó di ọjọ́ kan, àyà bí ẹ̀yìn ní òun ti rí ẹnì kan kọ́ òun lóògùn kan báyìí tó jẹ́ pé bí olùkọ́ bá na ènìyàn tí ojú ẹgba náà bá sì bù tàbí ó lé, tí èèyàn bá fi ẹyọ àgbàdo kan ra ibẹ̀ tí ó sì lọ gbìn sínú òkìtì ọ̀gán, bí àgbàdo náà bá ti hù ní ọwọ́ olùkọ́ tí ó na olúwa rẹ̀ yọ́ máa wú. Adánwò kò jẹ́. Àyà bí ẹ̀yìn ní ohun tó fà á tí òfin jẹ́ ni pé olùkọ́ náà gbowó fúnra rẹ̀. Ṣùgbọ́n àyà bí ẹ̀yìn ṣe kinní kan tó jọ wá lójú tó sì dùn mọ́ wa gidi. Sí ọmọ ọdẹ ni òun náà sì lóògùn. Bàbá rẹ̀ ti ṣe ògùn ejò fún. Kò sí ejò tí ó lè bu jẹ láyé. Ògùn ajẹ́bí ni. Gbogbo ọmọ ìdílé wọn ló máa ń ní ògùn yìí nítorí ọdẹ ṣíṣe nínú igbó. Bó bá tẹ ejò mọ́lẹ̀, ejò náà yóò kú ni. Ó sì lè fọwọ́ mú ejò láàyè láìséwu. Ní ọjọ́ kan bí wọ́n ti ń ti abúlé wọn bọ̀ wá sí ilé-ìwé, àyà bí ẹ̀yìn rí ejò kan lọ́nà. Ejò náà tóbi díẹ̀, ṣègbé ni. Bí ó ti rí, ó gbá tẹ̀lé. Ó ń lé kiri inú ebè tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́
àwọn yòókù ń pariwo pé kó padà ṣùgbọ́n àfi ìgbà tí ó kì í mọ́lẹ̀ tí ó sì mú láàyè oògùn ara rẹ̀ kò jẹ́ kí ejò lè bu jẹ́ ejò ń lọ́ mọ́ ọ lọ́wọ́ òun náà sì ń fi tipátipá kì í sínú àpò ṣòkòtò rẹ̀ ó kì í síbẹ̀ tán ó fokùn dí àpò lẹ́nu wọ́n pẹ́ púpọ̀ kí wọ́n tó dé ilé-ìwé bí wọ́n ti dé ní àyà bí ẹ̀yìn ké sí mi tí ó sọ gbogbo ohun tó ṣẹlẹ̀ lọ́nà yìí fún mi mo ní kí ló wá fẹ́ fi ejò ṣe ó ní mo fẹ́ fi dẹ́rù bá tíṣà wa ni mo kọ́kọ́ rò pé irọ́ ló ń pa pé òun gbé ejò sápò ṣùgbọ́n ó ní kí n fọwọ́ kan àpò ńgbà tí mo fọwọ́ kàn án mo rí i dájú pé ejò ló wà nínú àpò ẹ̀rù bà mí ó ní kí n sá mọ́ wòye ni ní tèmi gbogbo wa tò sórí ìlà bá a ti máa ń ṣe láràárọ̀ olùkọ́ wa ń yẹ ara wa wò ó wọ àwọn tí aṣọ wọn dọ̀tí ó sì ń yọ wọ́n síta fún nínà bí ó ti dé ọ̀dọ̀ àyà bí ẹ̀yìn obìnrin títí ó ní ìwọ yìí má dọ̀tí o ó ń yí nílẹ̀ ni lóòótọ́ aṣọ àyà bí ẹ̀yìn dọ̀tí gan erùpẹ̀ ti yí gbogbo rẹ̀ níbi tó ti ń lẹ́jọ́ òkèrè ọ̀gbẹ́ni Odúsọ̀tẹ̀ yú ẹgbà àyà bí ẹ̀yìn ni ó kọ́kọ́ fẹ́ nà ó ní kí ó fa ìdí ẹ̀ fún òun àyà bí ẹ̀yìn kò fà á dáadáa tíṣà ní mo ní kó fa ìdí ẹ̀ fún mi àyà bí ẹ̀yìn ní ẹjọ́ sá màá sọ pé kí wọ́n gbé ọ o àyà bí ẹ̀yìn ẹjọ́ sá ńgbà tó yá tíṣà fúnra rẹ̀ fa ṣòkòtò àyà bí ẹ̀yìn kò tiẹ̀ wọ àpò rẹ̀ tó wú kọ̀ǹdù àpò tí ejò wà ló tún kọ sí ọ̀dọ̀ tíṣà níbi tí wọ́n ti ń yá ara wọn sí ń sọ̀hún àyà bí ẹ̀yìn ti tú okùn lẹ́nu àpò bí Odúsọ̀tẹ̀ ti fa ṣòkòtò báyìí ejò sáré yọ làlà síta owó mọ́ Odúsọ̀tẹ̀ lọ́wọ́ ọ̀gbẹ́ni Odúsọ̀tẹ̀ fi ariwo ta ó ní mo kú o mo kú o mo kú o yéé ó fò sókè ó bu eré dà sílẹ̀ gbogbo iléèwé dàrú ọ̀gbẹ́ni Odúsọ̀tẹ̀ ń sá lọ burúkú lórí pápá gbogbo àwọn ọmọ iléèwé ń sá kiri ariwo ń ta gèè bá a ti ń sá kiri àyà bí ẹ̀yìn tó kí ejò mọ́lẹ̀ ohun tí ó fa rògbòdìyàn ni pé kò sí ẹni tọ́mọ bíi tí ejò yìí wà gan ṣùgbọ́n bí àwa ti ń sáré kiri yẹn àyà bí ẹ̀yìn kò jẹ́ kí ejò bọ́ sílẹ̀ tán tí ó fi sáré tó kì í sápò tí ó sì sáré lọ sí ilé ìyàgbẹ́ tí ó pa tí ó sì jù sínú sálángá òun náà sì tún wá ń sá kiri ọmọ mìíràn ti sá lọ sí ilé pátápátá ńgbà tó yá ariwo lọ sílẹ̀ ọ̀gá iléèwé lu agogo kí gbogbo wa ó péjọ oníkálukú rọra ń bọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń wọlé fẹ̀fẹ̀ gbogbo ènìyàn ń béèrè ṣé wọ́n ti pa àwa tá ò sá lọ jìnnà sì ń dá wọn lóhùn pé a ò máa rí mọ́ a ò mọ ibi tó wà o àwọn kan ní ó ti sá wọnú iléèwé gan àwọn kan ní àwọn rí i lórí pápá àwọn kan ní òun ló lé ọ̀gbẹ́ni Odúsọ̀tẹ̀ lọ àwọn kan ní àwọn rí i lọ́wọ́ àyà bí ẹ̀yìn ńgbà tá a péjọ tán àwa ọ̀gbẹ́ni Odúsọ̀tẹ̀ tì ńbo ló wá lọ àbọ̀ wà níta ni àbí níbo ló wá lè wà ọ̀gbẹ́ni Ṣẹ́gun Adéníyì ní òun ó lọ wò ó ní ilé rẹ̀ ó mú àwọn wòǹpárì méjì lọ́wọ́ èmi náà gbá mo fi yá wọn bá a ti délé Odúsọ̀tẹ̀ a rí i pé gbogbo ilẹ̀kùn àti fèrèsé wà ní títì àní dájúdájú kò lè wà nínú ilé kó tilẹ̀kùn báyìí àṣé yàrá lẹ́lẹ́gìrì wà tó ń mí túpetúpe a bẹ̀rẹ̀ sí kanlẹ̀kùn ọ̀gbẹ́ni Adéníyì pé wò bó ti pè é la gbọ́ tí olúwa rẹ̀ rọ dáhùn lọ́ọ̀kan ó sì ń bi wá pé ṣé wọ́n ti pa o a sọ fún un pé wọ́n ti pa kí ó lè bá jáde bí ó ti jáde ní Ṣẹ́gun Adéníyì bú sí ẹ̀rín gbaragada ó ní ọ̀gbẹ́ni Odúsọ̀tẹ̀ áwù nítorí ejò lásán ẹ máa bọkùnrin jẹ́ o Odúsọ̀tẹ̀ ni ejò lásán nìyẹn ṣéjò lásán nìyẹn kí èèyàn máa na ọmọ kí ejò sì ti bẹ̀wé mọ́ olúwa rẹ̀ lọ́wọ́ ejò lásán nìyẹn ọmọ pé àránsí nìyẹn Ṣẹ́gun ni ṣé ẹ ò bá sì dúró pa àbí sísá lọ ti wájú Odúsọ̀tẹ̀ ní kí n dúró sí ẹgbà ọwọ́ mi ni mo fẹ́ fi péjò tó wé mọ́ mi lọ́wọ́ mo lè dúró o bí mo ti yan dànù tán mo mọ̀ pé bí mo bá dúró ọ̀dọ̀ mi tààrà ní yọ̀ mọ́ bọ̀ ńgbà tó jẹ́ pé àránsí ni Ṣẹ́gun ni ó dá o ẹja padà sílé ìwé o bá a ti dé ilé ìwé Odúsọ̀tẹ̀ ní ejò náà dà mo ní láti sún níná ni. nígbà náà ni wọ́n tó sọ fún un pé wọn ò mọbi tó sá sí ó ti gbọ́ bẹ́ẹ̀ ó tún fẹ́ máa sá lọ ó fò sókè là o gbogbo àwọn tíṣà yòókù bó sí ẹ̀rín wọ́n ní kí Odúsọ̀tẹ̀ ó má tún sá lọ mọ́ Odúsọ̀tẹ̀ ní ẹ mọ̀ pé ohun tá à ń ṣe yìí léwu àfẹjò sórí òrùlé sùn ńbo lẹ́mọ̀ tí ejò náà wà báyìí ọ̀gá ní ejò pàápàá ti sá lọ ejò kì í dúró fún ènìyàn Odúsọ̀tẹ̀ ní bí ẹ̀yin tí wọ́n bá rán sí yàn kọ́ o ẹ bá wa bí ẹ sí káyà o bí ọ̀rọ̀ náà ti rí o àyà bí ẹ̀yin ní èmi náà mọ bọ́rọ̀ yìí ti jẹ́ sá n ò mọ bí tí ejò ti jáde wá n ò sá lè fi ejò ààyè sápò kò yé mi sá o ọ̀gá iléèwé ní ǹjẹ́ òótọ́ ni pé
ó fọwọ́ gbé e ńgbà tó bọ́ sílẹ̀ tí ń sá lọ àyàbí ẹ̀yìn ní rárá pé òun gbìyànjú láti pa ṣùgbọ́n kò ṣeé ṣe. Ó ní kọ̀pẹ́ tó fi rámù ń lójó lórí pápá. Ọ̀gá ilé-ìwé ọmọ tó lè ṣe mọ́. Ó ní kí gbogbo wọn lọ sí kíláàsì wa. Gbogbo wọn gbà pé ó lè já àránsí lóòótọ́ nítorí ọ̀rọ̀ náà rú gbogbo wọn lójú. Àwa ló yé àwo ló yé kò yé ọ̀gbẹ̀rì. Láti ìgbà náà ni olùkọ́ wa kì í ti fẹ́ na àyàbí ẹ̀yìn mọ́ tí ọ̀sẹ̀ náà fi kolẹ̀ fẹ̀fẹ̀fẹ̀ ni Odùsọ̀tẹ̀ ń wọlẹ̀. Àwo orí àga àti tábìlì rẹ̀ dáadáa kó tó jókòó lé. Bẹ́ẹ̀ náà ni láàrin àwọn ọmọ iléèwé pàápàá àwọn ọmọ obìnrin ni wọ́n bá dúró níbì kan tí èèyàn bá sọ pé wo kinní yẹn wọ́n á fò sókè wọ́n á sì pariwo kọ̀pẹ́ púpọ̀ sá tí àṣírí ọ̀rọ̀ náà fi tú sọ́wọ́ àwọn ọmọ iléèwé ṣùgbọ́n kò tàn kálẹ̀ dé ọ̀dọ̀ àwọn olùkọ́ ọlọ́ràn abetí dédé. Bí a bá ti yọ ọ̀rẹ́ gba jíjẹ kúò iléèwé a máa dùn. Gbogbo iṣẹ́ tí a máa ń ṣe ni mo máa ń gbádùn. Àpèkọ èdè òyìnbó nìkan ni ọ̀tá mi. Kíkọ sílẹ̀ èdè òyìnbó rú mi lójú gan ni. Ọ̀tọ̀ ló ń tà ń gbọ́ ọ̀tọ̀ ní bí a ti máa kọ sílẹ̀ kọjọ́ Yorùbá rárá. Èdè òyìnbó yìí sì ni à ń ṣe jù. Bí a bá ṣe àpèkọ iye tí ó bá kù kí o fi gbà á tán ní iye ẹgbàá tó máa jẹ. Níjọ́ kan wọ́n fi dá ogún mo gba 9 péré ẹgbàá mọ́kànlá mi pé pérépéré. Ayé títí sàǹjẹ lóko bí ayé àjẹrọ̀rùn ni. Kò sí irúṣẹ́ táwọn ọmọ iléèwé kì í jẹ́ fún wọn tán. Ní ọ̀sọ̀ọ̀sẹ̀ la máa ń ṣẹ́gi lóko lọ sí iléèwé. Àwọn olùkọ́ á pín wọn á máa fi dáná tiwọn. Bó bá ṣe díẹ̀ wọn á ní ká mú sùn wá nínú oko bàbá wa ní o. Bó bá sì tún di ìgbà òjò wọn á ní a fẹ́ kọ́ ẹ̀kọ́ nípa ìgbín àti ìlákọ̀. Nítorí náà kí oníkálùkù mú 6 wá. Nígbà mìíràn ẹ̀wẹ̀ wọ́n á ní kí a mú ata agolo kọ̀ọ̀kan wá kí aya tí sàárò ń ṣe bẹ̀ kóró múrelé. Iṣẹ́ ọwọ́ tiwa nígbà náà kì í ṣe ohun tí a ń kọ́ ní iléèwé. Mímú wá ní ńjọ́ tí a bá ní iṣẹ́ ọwọ́ ìgbálẹ̀ apẹ̀rẹ̀ tàbí òkòkú àti àgọ́ adìẹ la máa mú lọ síléèwé. Bí ohun tó mú wá bá ti dára àbí bó bá ṣe tóbi tó níye máàkì tó máa gbà. Kò sí ẹni tó fẹ́ mọ ibi tí o ti rí iṣẹ́ ọwọ́ rẹ. Rírà ni mo máa ń ra èyí tí mo máa ń fẹ́ fi ṣe ìdánwò. Bí bẹ́ẹ̀ kọ́ máàkì olúwa rẹ̀ yóò jòrò. Ní ọjọ́ tí a bá ní iṣẹ́ oko oríṣiríṣi iṣẹ́ ni wọ́n máa ń rán wa. Àwọn kan yóò lọ bẹ́gi wá àwọn kan yóò lọ ègbé wá àwọn kan yóò lọ ṣẹ́gi. Ibi tó wẹ̀ fùfù lẹ̀lẹ̀ ní darí ìgbẹ́ sí. Ibi tó wo lówó ẹni ní rán ni lọ. Ní ọjọ́ kan báyìí mo wà lára àwọn tó fẹ́ lọ ìgbín. Ọlọ́run ló yọ mí o. Ilẹ̀ tutù gan. Gbogbo wa ń fọgbó kiri. Gbogbo aṣọ wa tutù fún ẹni ní gbẹ́gbọ̀n. Ńgbà tá a jáde nínú igbó ńlá kan báyìí ajá sí oko tuntun kan. A fẹ́ sinmi díẹ̀ mo bá dúró lórí pàǹtí oko kan tí wọ́n rò ó lẹ̀. Mo kíyèsí pé kinní kan rìn mí ní àtẹ́lẹsẹ̀ wìnìwìnì. Mo ti gbé ẹsẹ̀ sókè báyìí tí mo ní kí n wo ohun tó rìn mí lẹ́sẹ̀ ní ejò ńlá kan sáré jáde. Sóró ni Ọlọ́run ló yọ mí o. Nítorí oró ejò tí mo ń wéye pọ̀. Ara mi ò balẹ̀ mọ́ tá a fi padà délé lọ́jọ́ náà. Ìlákọ̀ọ́kan ṣoṣo péré mo rí. Àwọn mìíràn rí 6, òní 3 rí 3, òní 2 rí 2. A kó gbogbo rẹ̀ pọ̀ àwọn olùkọ́ á pín á sì pín láàrin ara wọn. Ọjọ́ tí èdè àìyedè bá wà láàrin àwọn olùkọ́ nínú tiwa máa ń dùn. Lọ́nà kínní eléyìí á dé iṣẹ́ wa lọ́wọ́. Bí a kò bá sì kọ̀wé ẹgbàá jíjẹ ní láti dínkù. Lọ́nà kejì ẹ̀wẹ̀ ohun ìdùnnú ni láti rí tíṣà méjì tí ń jà. Iṣẹ́ oko ṣíṣe là ń ṣe láàárọ̀ ọjọ́ kan báyìí. Inú ọgbà oko iléèwé la ti ń ṣiṣẹ́. A ẹ̀sẹ̀ kọ́ ibi wa gbọ́rọ̀gbọ́rọ̀ tán ni. A tún rí àwọn ẹ̀pà kọ̀ọ̀kan lára ebè níbi tá a gbin ẹ̀pà sí lọ́dún tó kọjá. Irú àwọn ẹ̀pà báyìí ni ọ̀gbẹ́ni Ṣẹ́gun Adéníyì ń ṣàṣọwọ́ bí ó ti wọ inú ọgbà oko iléèwé. Ọ̀gbẹ́ni Odùsọ̀tẹ̀ ni ọ̀gá olóko. Òun ló ń kọ́ wa ní iṣẹ́ oko. Bí ó tilẹ̀ jẹ́ pé gbogbo àwọn yòókù náà ló máa ń ràn án lọ́wọ́. Ọ̀gbẹ́ni Odùsọ̀tẹ̀ láǹfù wà nínú oko. Ó rí Ṣẹ́gun tó ń gorí àwọn ebè tí a ṣẹ̀ṣẹ̀ kọ ó ké sí i. Ó sì fi ìbínú sọ̀rọ̀ sí i. Àparò ké tìjàtìjà. Ó ní ṣé bó rí pé a ṣẹ̀ṣẹ̀ kọ àwọn ebè wọn yẹn ni ó sì ń rìn lórí wọn. Bàṣẹ jẹ́ ni ó ní. Ó yẹ kí ẹ lè máa lójú yín. Ẹni tá a bá pè ní olùkọ́ gbọ́dọ̀ mọ ìwà ọmọlúàbí. Ṣẹ́gun ní ẹjọ́ sà. Èmi náà lè ń bá wí bẹ́ẹ̀ yẹn. Ọ̀gbẹ́ni Odùsọ̀tẹ̀ ní ìwọ ni. Jọ̀wọ́ sọ̀kalẹ̀ lórí ebè àbí tí ń rọ̀ ní. Ṣẹ́gun ní
mo rò pé ọmọ tí yóò sá tàbí kọjá pé orí rẹ̀ dàrú bóyá o sì ń jarán ni ṣé bí wọ́n bá ń dàgbà wọ́n máa ń gbọ́n sí ni Odúsọ̀tẹ́ ní ǹjọ́ ọmọ ẹni tó ń bá sọ̀rọ̀ báyìí Ṣẹ́gun ní mọ́ mọ́ ìwọ yìí náà ni Odúsọ̀tẹ́ ǹjẹ́ ọmọ wípé igbákejì ọ̀gá àgbà àti alákòóso iṣẹ́ oko ló ń bá ẹ sọ̀rọ̀ Ṣẹ́gun jọ̀wọ́ bá kó ara rẹ síwájú bàbá ọ̀dẹ̀ yìí ẹ pẹ̀lẹ́ igbákejì ọlọ́run Odúsọ̀tẹ́ ó máa gọ̀ pátá o òmùgọ̀ pátá ni ọ́ o jáde kíá nínú oko mi jáde Ṣẹ́gun rẹ́rìn oko wo lóko ẹ ilẹ̀ yín ò débì ìjọ Methodist ló nílẹ̀ ṣẹ́gbọ́ Odúsọ̀tẹ́ bọ́ ò bá jáde màá jẹ́ kí àwọn ọmọ gbé ẹ síta báyìí o ojú Odúsọ̀tẹ́ ti pọ́n wọ́n fẹ́ máa gbọ̀n lóhùn Ṣẹ́gun tó rẹ́rìn ó ní ńjọ́ tí iyọ̀ bá fẹ́ tẹ́ á lòun ọ̀wẹ̀ mo rò pé ọjọ́ ẹ̀sìn rẹ pé lónìí Odúsọ̀tẹ́ ké sí àwọn òǹpàdé bíi 6 pé kí wọn ó ti Ṣẹ́gun ta ọ̀rọ̀ náà ò yá rárá ọba rán ni níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba ò ṣeé kọ̀ odò ọba ò ṣeé kó sí àwọn ọmọ kan wo Ṣẹ́gun ni wọn ò lè fọwọ́ kàn nídàkínní gbogbo wa la fẹ́ràn Ṣẹ́gun nídàkejì ẹ̀wẹ̀ a mọ̀ pé bí ọ̀rọ̀ náà bá dìjà gidigidi Ṣẹ́gun á na Odúsọ̀tẹ́ dáadáa bí tíṣà méjì bá lè jà kí wọ́n jà àtòkù tá àṣàlẹ̀ àti tòkè èwo lọ́sọ̀rí èkùrọ́ ńgbà tí Odúsọ̀tẹ́ rí i pé àwọn ọmọ ò ṣe iṣẹ́ tí òun rán wọn ó kó ọ̀rẹ́ bò wọ́n gbogbo wọn sì sá sẹ́yìn òun fúnra rẹ̀ wá súnmọ́ Ṣẹ́gun ó tì í sọ̀hún ó ní jáde níbí inú bí ọ̀gbẹ́ni Ṣẹ́gun òun náà ti Odúsọ̀tẹ́ sọ̀hún ó fìdí jálẹ̀ lórí ebè gbogbo wa sì yọ ẹ̀rín ṣùgbọ́n síbẹ̀ ọgbọ́pá rẹ́rìn inú bí láńfúlẹ́ ó kó ẹgbà bo Ṣẹ́gun gbogbo wa ń pariwo ẹ mọ́ jà mọ́ sá àkókò súnmọ́ ọ̀dọ̀ wọn láti là wọn Ṣẹ́gun fi ẹsẹ̀ kan lé láńfú ní àgbọ̀ndò òkè ọ̀fọwọ́ mú ẹnu ó tún kó ọ̀rẹ́ bo Ṣẹ́gun náà wá kó ẹ̀sẹ̀ gidi bo láńfú wà yìí o ojú wa pa kànnàkànnà àwòye pé Odúsọ̀tẹ́ lè ṣe bẹ́ẹ̀ kó kú dànù nígbà tí a rí i pé odidi ẹgbà kan ti gbó mọ́ Ṣẹ́gun lára tá a sì rí i pé ẹnu Odúsọ̀tẹ́ ti fàyà pẹ́rẹpẹ́rẹ tójú ti mú rẹ̀ ti wó gòdògbòdògbò àwọn gẹ́gẹ́ inú wa sáré sáàrin wọn láti làjà bí wọ́n ti mú láńfú lọ́ọ̀yà dúró jẹ́ ó ti rẹ̀ omi túpetúpe Ṣẹ́gun ò tètè mára dúró ó tún sáré sí láńfú ní kẹ́gí lọ fún o máa ṣe léṣe o máa ṣépè fún wèrè o Ṣẹ́gun ni ó tán ra ẹ wọ́n máa ṣépè fún mi máa fi yí ẹ pé ilé eléégún mo ti wá ọmọdé kì í níná ní lẹ́kìtì tá má jò só gbọ́ ẹ̀jẹ̀ ti ba ẹ̀wù láńfú jẹ́ ọ̀rẹ́ sì ti fọ ẹ̀wù ti Ṣẹ́gun náà ya ìjà táwọn wéyé pàtáyà inú tiwa dùn gbá adó àṣìṣẹ́ mọ́ gbogbo wa ń pariwo gèè àwọn tíṣà méjèèjì kọrí sẹ́rẹ̀ ìwé àwọn gẹ́gẹ́ méjì tẹ̀lé wọn nítorí bóyá wọn tó lè fẹ́ jà lọ́nà láǹfù ń lérí lọ bí àrìrà ńgbà tọ́pẹ́ tá a ti ń ṣeré lóko wọn ránṣẹ́ wá pè wá láti Ilé-Ìwé ajẹ̀pàjẹ̀pà àti ṣerépa àwọn òbí ọmọ ẹ̀gà àmọ́ bí wọ́n ti parí ọ̀rọ̀ náà sí ohun tá a kàn ṣàkíyèsí ni pé fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn olùkọ́ méjì ò kí ara wọn láǹfù kì í wá síbi orin kíkọ mọ́ nítorí pé Ṣẹ́gun ló máa ń kọ́ wa lórin Ṣẹ́gun náà kò sì tẹ ọgbà oko mọ́. báyìí la parí orí kẹta ìwé náà Ogún Ọmọdé látọwọ́ àgbà òǹkọ̀wé ọ̀jọ̀gbọ́n Kọ̀tàn Akéwòmí Ìṣọ̀lá Rèmídòmí Dòdòmí ẹ má gbàgbé ìgbàkigbà tẹ bá ìpolówó ọjà pàdé níkànnì yín ẹ má fò kó lórí ẹ má skip kó lórí ẹ like kẹ́ follow page mi lórí Facebook Awikonko TV àti Awikonko TV live ẹ subscribe sí YouTube channel tẹ́wà yìí Ẹwà Èdè Yorùbá TV Ẹwà Èdè Yorùbá TV àtàwọn channel àkàndá Awikonko tó tún kù bíi Awikonko TV àti Awikonko TV live bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mínímíní àjùwàṣe.